Good afternoon, my people. Welcome back to my channel. This is your girl, Mashola Gist TV. I am here again with another gist. Gist tèmi ni pé brother Kábíyèsí wọ́n sọ fún Kábíyèsí wípé ìwà tí wọ́n wù wípé kò dáa, wípé because ó yẹ kí wọ́n yanjú ọ̀rọ̀ Queen Naomi kí wọ́n tó mú olórí Elizabeth padà wá sí inú palace. Ẹ jẹ́ ká gbọ́ gist tèmi. If today is your first time on my channel, please can you go straight and press that notification bell so that whenever I post any gist, you can get it. And to my old subscriber, I say thank you. God Almighty will bless you. Òkè lọ́wọ́ yín á máa lọ, ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Yeah, brother Kábíyèsí, Adé, wọ́n jáde wọ́n sọ Prince Adé wọ́n jáde wọ́n sọ fún Kábíyèsí wípé kí ló dé tí wọ́n tún mú olórí Elizabeth wá láti Scotland pé tí wọ́n ti yọjú ọ̀rọ̀ Naomi, Queen Naomi. So ẹ jẹ́ ká máa gbọ́ gist tèmi lọ. So Prince Adé sọ fún wọn pé kí wọ́n free Queen Naomi o, kí wọ́n jẹ́ kí Queen Naomi máa lọ o, wípé gbogbo drama yìí ti pọ̀ jù, wípé Queen Naomi ò deserve nǹkan tí Kábíyèsí ń ṣe fún wọn o, wípé wọn ò deserve ẹ̀ rárá, pé báwo ló tún ṣe máa lọ gbé obìnrin wá láti Scotland tó máa ní wọ́n fẹ́ welcome, tó máa ní wọ́n fẹ́ welcome ẹ̀ ní ọjọ́ Saturday padà wá sínú palace tó jẹ́ pé àwọn tó dẹ̀ wà ń bẹ̀ tẹ́lẹ̀ wọ́n ń ro bí wọ́n ṣe máa kúrò. Ṣé ẹ mọ̀, ẹ̀yin aráalé, àmọ́ bí Prince Adé ṣe feel o, but nǹkan tí wọ́n ń rò nínú ọkàn wọn ni wọ́n ń sọ jáde. Gbogbo nǹkan tá a dẹ̀ ń sọ yìí allege ni o, nǹkan tá a gbọ́ la wá sọ fún yín. So ẹ jẹ́ ká máa gbọ́ gist tèmi lọ. So wọ́n ní pé Queen Naomi o, wípé Queen Adé ń jà fún wọn wípé kí Kábíyèsí jẹ́ kí Queen Naomi máa lọ, wípé kí wọ́n free Queen Naomi, wípé àwọn ò like gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, wípé drama yẹn ti pọ̀ jù nínú palace, wípé Queen Naomi ò ń ṣe èèyàn tó yẹ kó máa go through irú nǹkan báyìí, wípé it's too much for her to bear. So wọ́n ní pé ẹ̀gbọ́n Kábíyèsí ló ń sọ̀rọ̀ o, a sọ fún yín pàlẹ́jì ni o. Wọ́n ní pé ẹ̀gbọ́n Kábíyèsí sọ wípé kí wọ́n free Queen Naomi, wípé àwọn sọ fún wọn kán free Queen Naomi, wọ́n ní rárá àwọn ò lè free Queen Naomi. Àwọn sọ fún wọn kán free gbogbo àwọn olórí, wọ́n ní rárá àwọn ò lè free àwọn olórí. So kí wá lẹ wá fẹ́ ṣe Kábíyèsí? So Prince Adé ní pé no, wípé ìwà yìí ò dáa, ẹ̀ẹ̀kan lè hold Queen Naomi kẹ́ ẹ fi sílẹ̀ kí ẹ wá máa ṣe gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣe, kẹ́ni ẹlẹ́ni kó má lè move lọ síwájú, kó má lè move lọ sẹ́yìn. So Prince Adé ní pé wọ́n ń try láti settle àwọn olórí yìí kán move lọ sí outside palace. Wọ́n ní bẹ́ẹ̀ ni Kábíyèsí tún ń gbẹ́lòmíì wá, wípé báwo làwọn ṣe fẹ́ yanjú ọ̀rọ̀ yìí, àwọn ò tí ì settle kan, ẹ tún lọ ń gbé ẹlòmíì wá sínú palace. Wípé ọ̀rọ̀ yìí ó rú àwọn lójú, wípé kì í tiẹ̀ ń ṣe nǹkan tó bójú mu rárá. So Prince Adé wọ́n tún tẹ̀síwájú, wọ́n sọ fún Kábíyèsí pé kí wọ́n fi Queen Naomi sílẹ̀, kán jẹ́ kí Queen Naomi máa bá ti wọn lọ, wípé because Kábíyèsí ò tiẹ̀ wá mọ̀ ọ̀nà tó fẹ́ gbé ọ̀rọ̀ àwọn olórí yìí gbà, wípé lóòótọ́ bàbá Kábíyèsí ń gbé ìgbésẹ̀ pé kí gbogbo wọn move lọ sí outside palace o, wípé ìtàn tún wá lọ gbé Elizabeth wáyé, wípé kí wọ́n jẹ́ kí Queen Naomi máa bá ti wọn lọ, wípé this is getting too much. So gist tá gbọ́ ní ìta ní ká sọ fún yín ní èní. And ẹ̀yin aráalé, mi ò mọ ìgbà tí màá tó fún yín ní update nǹkan tí Prince Adé sọ, but mo rò pé by ọ̀la ṣá a máa gbọ́ èsì tí Kábíyèsí máa fi dá ọ̀rọ̀ náà padà fún wọn. Ẹ̀yin tẹ́ ń subscribe sí fídíò mi, ẹ ṣé gan ni o, mo dúpẹ́ o. Ẹ̀yin tẹ́ ń share, ẹ̀yin tẹ́ ń like, ọwọ́ yín á máa lọ sókè o, ní agbára Ọlọ́run. Ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò, ní agbára Ọlọ́run. Gbogbo nǹkan tẹ́ ń fẹ́ lọ́lọ́run máa ṣe fún yín o. Ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún yín o. Ẹ ṣé gan ni o. Èmi ọmọ yín náà ni o, Mashola Gist TV. And ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ lọ subscribe o. Ṣé ẹ mọ̀ pé tẹ́ bá subscribe tí má ṣe ń post báyìí, lẹ máa rí
videos mi. And benefit tí subscribe ní òun ní pé orí fóònù yín ló máa kọ́kọ́ wá straight, ẹ dẹ̀ share kẹ́ dẹ̀ like. Ṣé ẹ mọ̀ pé every time mo máa ń gbàdúrà fún yín, so àdúrà Ọlọ́run á dẹ̀ gbọ́ àdúrà wa. Queen Naomi, mo gbàdúrà fún yín o, Ọlọ́run á fi àánú àti ọgbọ́n òye á fi bọ́ yín tó yẹ pé ẹ máa mọ ọ̀nà tí ẹ máa gbé ọ̀rọ̀ yìí gbà. Àwa love yín o, a dẹ̀ túbọ̀ máa love yín lọ ní forever. Kẹ́ ẹ take care ẹ̀yin èèyàn lé, ẹ ṣé gan ni o. God Almighty will bless you all. Thank you so much.